ẹ̀yin aríjẹ nídìí ìbàjẹ́ tún ṣọ́ra yín o, ẹ ṣọ́ra yín. Kò sí nǹkan tó burú nínú ọ̀rọ̀ tí àǹtí Bukky Jesse sọ sí ọ̀gá Oríyọmí, kò bu, ìmọ̀ràn ló gbà. Fẹ́yìn tí ẹ ò dẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, àǹtí Bukky Jesse ṣe fídíò kan, wọ́n dẹ̀ ní àwọn bẹ Alhaji Oríyọmí wípé UK tó travel lọ yẹn sẹ́yìn pé Alhaji Oríyọmí wà ní UK bá ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n lọ sí orílẹ̀-èdè UK. Wọ́n dẹ̀ dà pé fún ìgbà àkọ́kọ́ tí wọ́n máa kọ́kọ́ travel lọ sí orílẹ̀-èdè UK nìyẹn. So láti ìgbà tí wọ́n tẹ̀ ti débẹ̀ làwọn èèyàn ti welcome wọn, tí wọ́n dẹ̀ ń gbé wọn kiri, tí wọ́n ṣàlejò wọn rẹpẹtẹ. So àǹtí Bukky wá sọ fún wọn pé Alhaji ẹ ṣọ́ra o, UK ni àǹtí Bukky náà wà, ó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní UK. Ó ní UK yí pé àwọn obìnrin wa tó wà ń bẹ̀ pé wọ́n máa ń dẹ páńpẹ́ fún àwọn ọkùnrin o, pé kẹ́ ẹ ṣọ́ra o, pé pàápàá lórí ọ̀rọ̀ ìbálòpọ̀, pé ẹni obìnrin tí wọ́n bá fẹ́ bá lòpọ̀ ń bẹ̀, because àwọn gẹ́gẹ́ bí ọkùnrin wọn àlè sọ pé lágbàá táwọn ti lọ àwọn oṣù mẹ́rin kankan pé ṣùgbọ́n àkọ́kọ́ kan rí wípé wọ́n pa iná bẹ̀, ẹ̀kejì kí wọ́n dẹ̀ rí wípé àwọn ṣe òfin tó tónú yàrá yẹn, kó má jẹ́ pé wọ́n ti máa set camera sílẹ̀, kó má jẹ́ pé bàtà Alhaji bá padà dé Nàìjíríà tán náà máa sọ pé ìwòwẹ́ wà lọ́wọ́ wa o. Ó ní báwọn àwọn obìnrin ṣe ń ṣe lọ́wọ́ nìyẹn, kò dẹ̀ lè rí wọn torí pé ibẹ̀ ló wà. So kò bú Alhaji, ó dẹ̀ sọ, ó ní tó bá jẹ́ pé ó ní òun ní kankan ní kínníkínní lọ́kàn sí Alhaji o, pé nínú ìfẹ́ tó ní sí wọn ló ń ṣe já wọn sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní UK. And ẹ má jẹ́ wá gbàgbé pé kò sí bí èèyàn ṣe dáadáa tó láyé yìí, èèyàn máa ní ọ̀tá. Iṣẹ́ tí Alhaji dẹ̀ ń ṣe, nǹkan tó gbé dání, ṣé ẹ rò pé gbogbo àwọn tí Alhaji ń tú sírí wọn yẹn, ṣé ẹ rò pé gbogbo wọn náà inú wọn máa dùn sí Alhaji ni? Inú gbogbo wọn ò lè dùn sí Alhaji. Àwọn náà máa wá ọ̀nà kan tàbí ọ̀nà méjì láti fi àjùlọ hàn wọn Alhaji. So bí àǹtí Bukky ti gbọ́ fìrìfìrì ẹ mọ̀, bí ó ti gbọ́ fìrìfìrì tí ò fẹ́ làmọ́lẹ̀ ni ẹ mọ̀, ó dẹ̀ sí ẹnìkan ní gbẹ́rẹ́ ìpàkọ́ ẹ tún fara balẹ̀, ẹ tún fẹ́ forí àgbò méjì mú mi nínú kòtò kan náà. Kí ló máa ń sẹ̀yìn èèyàn gan-an? Ṣé ìmọ̀ràn tó fún wọn yẹn só pọ̀ jù ni? Ìṣọ́ra ìbí akin travel lọ ìlú kan báyìí, ọmọ tẹni tó wà nínú ẹ̀ sọ pé Adébó ṣe wá sí rí o, rọra o, ìlú báwọn èèyàn ṣe máa ń ṣe lé o, báwọn èèyàn ṣe máa ń ṣe lé o, báwọn èèyàn ṣe máa ń ṣe lé o, ṣọ́ra o, gbọ́n dáadáa, kẹyà máa kí ṣé ọtí bú mi nìyẹn ni? Ṣó ti bú mi nìyẹn ni? So ìmọ̀ràn ló gbà wọ́n torí nǹkan tí wọ́n gbé dání. Ẹ má gbàgbé pé olórúkọ ni àbùkù máa ń wá kiri. So èmi náà wá ń fi àsìkò yìí bẹ̀ Alhaji Oríyọmí dáadáa, bàbá mi, ọ̀gá mi, ẹ̀gbọ́n mi Alhaji Hamzat Oríyọmí, ẹ jọ̀ọ́ ẹ gbé ìmọ̀ràn yẹn yẹ̀ wò, ẹ gbé ìmọ̀ràn yẹn yẹ̀ wò. Ṣé rí púpọ̀ àwọn tó sọ pé I love you yẹn kọ́ ló nífẹ̀ẹ́ wa o, ṣe gbogbo wọn, ẹlòmíì ojú ayé ló ń ṣe o, kọ́rọ̀ amadi àmẹ́rin ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. So especially lọ́rọ̀ obìnrin lóòótọ́, yàrá tẹ́ bá ti fẹ́ ṣe pátápátá làwọn ń pè mí báyìí, ẹ ti yàwọ̀ tèmi, yàrá tẹ́ bá ti fẹ́ ṣe pátápátá ẹ má gbà kí wọ́n tan ẹ sílẹ̀ níbẹ̀. Tó bá ti wá padà sẹ́ẹ̀tì kámẹ́rà, ó sì ṣe kámẹ́rà má gbé ojú yín, oyè yín, ẹ má jẹ́ kí wọ́n tan iná sílẹ̀ níbẹ̀. So àníjì sọ́fin ayé o, àníjì sọ́fin ayé. Ṣé iṣẹ́ gbé dání, ẹ má rò pé gbogbo àwọn tó rẹ̀ sí ló nífẹ̀ẹ́ yín dénúdénú o, kì í sí gbogbo wọn ló nífẹ̀ẹ́ yín dénúdénú. So ẹ̀dí ẹ̀yẹ tí àǹtí Bukky ṣe ń gbà yín nímọ̀ràn, ó jẹ́ bí yẹn sì jẹ́ lórí Alhaji Oríyọmí Hamzat. Ẹ bá mi share fídíò yẹn, ẹ bá mi táàgì wọn, ẹ bá mi táàgì wọn. Adémádé lórúkọ mi, ẹ bá mi share fídíò yẹn. Ẹ má bàbá láti subscribe sí YouTube channel mi, Adémádé TV. Ire, ó dàbọ̀.